Àyokà Àrà-Òtò dé gbogbo lé ẹ̀ pa lọ́lọ́. Àyokà Àrà-Òtò dé ọ̀rẹ́ mi wá jókòó kan. Àyokà Àrà-Òtò dé gbogbo lé ẹ̀ wá kọ́gbọ́n. Àyokà Àrà-Òtò extra. tó wọ́n ní ẹkú lélà kára lé o ẹ̀rì wá báyìí là kírò ọ̀nà OMISOPE OLANIYI mo tún ti dé báyìí mo ga tẹ́ ètò ọmọ onífẹ̀ẹ́ ààbò rẹ̀ ọmọ adádé owó rẹ̀ mọ́ ọmọ olódò kan ò tí rí ọmọ olódò kan ò tààrà odò tí ń ṣàn wéréke yá ọmọ ṣàn wéréke ó dẹ̀ nkúlẹ̀ ọ̀nilẹ̀ ó dà bàtà onípẹ́lẹ́ ò gbọ́dọ̀ múnú lé wa ìran alábàjá wọn ò gbọ́dọ̀ buwẹ́sẹ̀ àwọn oníṣọ̀bọ̀rọ̀ ní òmùdò náà gbẹ nílé bàbá tó bí mi lọ́mọ ẹ tún káàbọ̀ sórí ètò wa ètò yín Àyokà Àrà-Òtò extra lójú ìkànnì òpó ìbánidọ́rẹ̀ẹ́ yìí lórí ti YouTube OMISOPE OLANIYI níbẹ̀ náà látún wà yìí òní tí ó jẹ́ ọjọ́ 18 nínú oṣù kọkànlá ọdún 2021 ìwé ilé ìtànkà lọ́wọ́ òun náà ní Irinkerindo Ninu Igbo Elegbeje látọ̀dọ̀ bàbá wa D.O. Fágúnwà ọwọ́ wọn ni wọ́n fi kọ ìwé yìí bẹ́ẹ̀ bá gbàgbé lánàá a sọ̀rọ̀ nípa iṣẹ́ tó jẹ́ pé arákùnrin yìí ìwọ̀n yìí tí ó fẹ́ rán àwọn èèyàn wa wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí kó àwọn nǹkan àwọn ẹ̀wù iṣẹ́ àti àwọn àdá wọ́n ti bẹ̀rẹ̀ sí kó jáde o tó jẹ́ pé adéforítì tó fẹ́ kọ́lé tí à ń pè ní ìgbéga ọ̀run yóò já mọ́ bá lọ àwọn kan ní a mọ́ bá bọ̀ torí ẹni bá lọ báyìí òun náà ló bá kú aṣán gbogbo igbó tí ó wà ní ibi tí a ó kọ́ ilé yìí sí a padà wá sí ibi tí à ń gbé o nígbà tí a ó fi dé ibẹ̀ ní ọjọ́ kejì gbogbo igbó wọn ní ti dìde wọ́n dúró ṣanṣan igi tí gbòǹgbò rẹ̀ ti wú ó tún rí gbòǹgbò mọ́lẹ̀ ewé tí ó já sílẹ̀ tún padà lọ sí orí igi bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ka gbogbo padà lọ sí ibi tí wọ́n ti wà rí àtúmúra o à ń bá iṣẹ́ náà lọ a parí oko yìí kí ilẹ̀ tó ṣú a sì fa gbòǹgbò àwọn igi àti ìtàkùntù a dá iná ti igi ìrókò tí ó wà níbẹ̀ ní ọrùn awú gbòǹgbò àwùsá a sì tó igi gbígbẹ yí ọ̀gán wóká o a dá iná ńlá yí àwọn igi burúkú wọn nìpo eléyìí ni a ṣe tí a padà wá sí ilé kùtù hàì òwúrọ̀ ọjọ́ kejì ni a tún lọ ọbẹ̀ ibẹ̀ wò nígbà tí a sì máa dé ọ̀hún àwọn ewéko wọn ní ti wù iná tí a dá ti kú ohun gbogbo tún ti padà di bíi ti àtẹ̀yìnwá lẹ́yìn èyí a bẹ̀rẹ̀ sí í wá àwọn lébìrà kiri àwọn ará ọ̀run gan-an adéforítì ní òun rò pé àfi àwọn ará ọ̀run gan-an ni yóò lè bá òun ṣiṣẹ́ náà ó wá lébìrà títí kò rí o ó bá lọ sọ fún ìyá rẹ̀ ó ní ìwọ ìyá mi tòótọ́ mo ti gbìyànjú bí ó ti yẹ kí n gbìyànjú tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ n kò lè ṣán oko tí ó wà ní ibi tí n ó kọ́ ilé ìgbéga ọ̀run sí ẹ má ṣe bínú pé mo gbàgbé kí n sọ fún yín kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ìyá mi ọ̀nà wo ni mo lè gbà rí lébìrà tí yóò bá mi ṣiṣẹ́ náà tí ó fi kọ́ ilé ìgbéga ọ̀run. ìyá rẹ̀ wò tàánú nínú ilé wọn ojú obìnrin náà yí sókè sódò ó ń kọ bí ìmọ̀nàmọ́ná ojú ọ̀run ó dáhùn ó ní ọmọ mi má ṣe dáwọ́lé àti kọ́ ilé ìgbéga ọ̀run o àwọn tí ó jù ọ́ lọ ti gbìyànjú bẹ́ẹ̀ ni wọn kò lè ṣe é nítorí ọlọ́run ọba nìkan ló lè mọ bí ilé ìgbéga ọ̀run yóò ti ṣe dìde ṣùgbọ́n nípa ti lébìrà lọ sí ọ̀run àpáàdì kó lọ sí ọ̀run àpáàdì o àwọn wọn ni kò sí níhìn wọ́n wà ní ọ̀run àpáàdì àfi bí o bá lè lọ sí ọ̀run àpáàdì ni o tó lè rí wọn o bí o bá máa lọ o ní láti lọ gbé epo àlàáfíà tí ń bẹ ní yàrá mi kí o fi para nítorí kí iná ọ̀run àpáàdì má bàa ṣe ọ́ ní nǹkan kan bí o bá sì fẹ́ mú àwọn ọ̀rẹ́ rẹ lọ àwọn ènìyàn wọn ni o ní láti fún olúkúlùkù wọn ní fìlà ẹ̀rí tí ń bẹ nínú àpótí ńlá ní àbáwọ̀ inú yàrá mi kékeré kí wọ́n dé nítorí èṣù kò gbọ́dọ̀ rí wọn o ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé ẹnikẹ́ni kò ní lè rí wọn bí kò ṣe bí ìwọ síbẹ̀ àwọn náà ní láti fi epo àlàáfíà para bí o bá pinnu àti lọ dandan nítorí mo wòye pé ọ̀ràn náà wà lọ́kàn rẹ púpọ̀ ìgbà tí ó bá dé ọ̀run àpáàdì ọ̀hún gan máa lọ tààrà máa lọ gan-an sí ọ̀dọ̀ èṣù nínú ààfin rẹ̀ ṣùgbọ́n má ṣe dọ̀bálẹ̀ fún o bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ ké kábíyèsí
nítorí ọjọ́ tí ọmọ ìmọ́lẹ̀ bá tẹríba fún ọmọ èṣù ní ayé ọmọ náà pin. Ìbá ohun tí mo lè sọ fún ọ ní èyí ni ọmọ mi. Adéforítì múra àti wá lọ wálébìrà dandan. Ó sì wí fún wa kí a múra di ọjọ́ kejì kí a bá òun lọ kí àwa náà tilẹ̀ wò bí ọ̀run àpáàdì ti rí. Ìgbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́, ó gbé ìgò epo àlàáfíà jáde, gbogbo wa fi rárá. Lẹ́yìn náà ó pín fìlà ẹ̀rí fúnni, adé, ẹnikẹ́ni kò sì lè rí wa mọ́ àfi òun. Ẹ má ṣe gbàgbé pé àjùlé ọ̀run ni àwa wà yìí o, nítorí ibẹ̀ ni ilé Adéforítì. Ìgbà tí a múra báyìí tán, a múra ó di ọ̀nà ọ̀run àpáàdì. Bí a ti kúrò ní àjùlé ọ̀run tán, tí a fi agbègbè ibẹ̀ sílẹ̀ pátápátá, tí a fẹsẹ̀ lé ọ̀nà ọ̀run àpáàdì, nǹkan tí ó kọ́ yani lẹ́nu ni ẹbọ tí ó wà ní ojú ọ̀nà ní apá ọ̀tún àti apá òsì lọ. Ogunlọ́gọ̀ wà nínú àpáàdì tí wọ́n bu epo sí. Ìgbà mìíràn odindi màlúù á wà nínú epo. Ìgbà mìíràn wọ́n á bu epo sí ẹ̀kọ́ tútù. Ìgbà mìíràn wọ́n á kó ẹyọ owó sí inú àpáàdì, wọ́n á bu epo sí. Wọ́n á la ìfun adìyẹ, wọ́n á rọ epo sí. Gbogbo ẹbọ tí ọmọ aráyé ń rú sí èṣù ní ìkóríta ní ìwọ̀n ni. Èyí tí wọ́n bá rú lójúmọ́ á wà ní etí ọ̀nà ilé èṣù lọ. Ìgbà tí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bá sì fi máa jẹ ti ọjọ́ náà tán, ọmọ aráyé á ti pèsè ti ọjọ́ kejì sílẹ̀. Nítorí èyí, àpáàdì pẹ̀lú egungun ẹran á wá dàbí òkìtì ọ̀gán sí apá ọ̀tún àti apá òsì ọ̀nà lọ́nì. Nítorí ọjọ́ sì ti pẹ́ tí àwọn ọmọ aráyé ti ń ṣèwọ̀nyí. Àpáàdì pọ̀ tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé nígbà mìíràn tí ènìyàn bá wo apá ọ̀tún, a rí egungun àti àpáàdì lọ́nì ní ogunlọ́gọ̀ mẹ́ẹ̀lì, bí ó sì tún wo òsì, a rí bákan náà lọ. Ìgbà tí ó ṣe ṣá, a dé ọ̀run àpáàdì ní ibi tí èṣù ti ń ṣe ọba wọn. Nǹkan kìíní tí ó lè kọ́ ya ẹnikẹ́ni lẹ́nu nígbà tí ó bá dé ọ̀run àpáàdì ni àìsí ètò rárá fún ohunkóhun. Gbogbo ibẹ̀ rí ṣùkúṣùkú, kò sí ọ̀nà kan tí ó gún, gbogbo ọ̀nà rí wọ́gọ̀wọ̀gọ̀. Lẹ́yìn náà, àti èṣù àti àwọn ọmọ ogun èṣù, kò sí èyí tí inú rẹ̀ dùn rárá nínú wọn. Ṣe ni gbogbo wọn fajúro. Èṣù kò rí àwa, ṣùgbọ́n àwa rí i dáadáa. Nígbà tí Adéforítì yọ sí i ní ààfin rẹ̀, ṣe ni èṣù tagìrì. Bí ó sì ti ń mú kiri, ọkàn rẹ̀ kò balẹ̀ rárá. Bí igi kan bá dá, àyà èṣù á já. Bí ẹnìkan fi ẹsẹ̀ kọ́, àyà èṣù á làgàrà. Ọkàn rẹ̀ kò balẹ̀ rárá. Hílà hílo ni èṣù ń bá kiri. Eléyìí hàn gbangba bẹ́ẹ̀ lára àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú. Tó bẹ́ẹ̀ tí Adéforítì fi bi èṣù wò ìdí rẹ̀ tí ọkàn gbogbo wọn kò fi balẹ̀ bẹ́ẹ̀. Èṣù dáhùn. Èṣù wí pé, àwa tí ó jẹ́ pé iṣẹ́ ibi ni iṣẹ́ wa mọ̀ pé ẹ̀san ń bọ̀ lọ́jọ́ kan, ṣùgbọ́n a kò mọ wákàtí náà tí ẹ̀san ó dé. A bá èṣù lórí ìtẹ́. Ẹ̀dá tí ó bani lẹ́rù gbáà ni. Ó ní ìwo kan ṣóńṣó lórí. Iná sì ń jó lára ìwo náà, bẹ́ẹ̀ ni ìwo pàápàá kò jóná. Ó ní ìyẹ́ méjì kú ọkù ọkàn báyìí ní apá. Èékán rẹ̀ sì gùn. Ó dàbí èéká àwòdì. Eyín ẹnu rẹ̀ pupa. Ó kún fún ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ ló wà lẹ́nu rẹ̀ tí ó dúró fún bí itọ́ ẹnu. Eyín wọn ní gbòòrò. Ọ̀kọ̀ọ̀kan tó eyín mẹ́ta àpapọ̀ ṣe ọ̀kan ṣoṣo. Gbogbo eyín náà sì mú bérebére bí abẹ ìfárí. Ẹsẹ̀ èṣù dàbí ẹsẹ̀ ògòǹgò. Síbẹ̀ ó ṣe bí ọba, nítorí ẹ̀wù tí ó wọ̀ sọ́rùn ti góòlù ni. Ṣùgbọ́n góòlù náà ti dípẹ̀tà. Èérí dúdú gbogbo ti bò ó. Kò dán bíi góòlù mọ́. Bẹ́ẹ̀ ni, góòlù ni. Ìgbà tí Adéforítì bá a sọ̀rọ̀ nípa lébìrà tí ó bá lọ fún un, èṣù ṣe ìlérí àti fún un ní lébìrà. Ṣùgbọ́n ó wí fún Adéforítì pé òun fẹ́ fi díẹ̀ hàn ní ọ̀run àpáàdì kí ó tó lọ. Èṣù dìde. Adéforítì náà tẹ̀lé. Àwa náà tẹ̀lé wọn. Ìgbà tí a rìn díẹ̀ ni èṣù wípé, Adéforítì, ibi tí mo fẹ́ kọ́ mú ọ lọ ni ibi tí à ń pè ní pàkúté èṣù. Ibẹ̀ wà láti máa rán mi létí àti ṣe ibi kí n má bàa gbàgbé. Ìgbà tí a dé pàkúté èṣù,
tí a dé pàkúté èṣù yìí, nǹkan tí ó kọ́ fi hàn án ni owó góòlù tí ó pọ̀ tí ó pupa dẹ̀dẹ̀ tí ó ń dán yinrinyinrin. Wọ́n kó owó náà sínú ibì kan báyìí tó dàbí ilé tí ènìyàn kàn fún ẹyẹ. Ṣùgbọ́n lẹ́yìn owó náà ni a rí ejò ọká tí ó kájọ tí ó gbé ẹnu sókè háhá. Èṣù tọ́ka sí i, ó wí pé, ìgbà tí mo bá wá sí ayé tí mo ti ọmọ ènìyàn mú owó olówó, owó tí kìí ṣe tiwọn, wọn kò mọ̀ pé ejò ọká ni àwọn ń ti ọwọ́ bọ̀ lẹ́nu. Lẹ́yìn èyí, ó tún fi ilé kan adéforítì. A rí obìnrin àti ọkùnrin kan nínú ilé náà, a sì rí ọmọ owú kan ní ilẹ̀. Ìgbà tí èṣù dé ibẹ̀, ó ní, ẹ bẹ̀rẹ̀ gẹ́. Bí ó ti wí báyìí, ṣe ni ọkùnrin náà kí ọmọ owú mọ́lẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí í fọ́ ọmọ obìnrin lórí. Lẹ́yìn èyí, èṣù ní, wò ó bí ọkùnrin náà ti ń fọ́ irin mọ́ obìnrin lórí, bẹ́ẹ̀ ni tọkọtaya ni wọ́n o. A tún kúrò ní ibi èyí, ó di ilé mìíràn. Ìgbà tí a dé ọ̀hún, a rí àwọn ọkùnrin méjì lórí àkàsọ̀ kan. Nígbà tí èṣù dé ibẹ̀, ó wí fún èyí tí ó wà ní ìsàlẹ̀ àkàsọ̀ kí ó fa ẹsẹ̀ èyí tí ó wà ní òkè. Lóòótọ́ o, èyí tí ó wà ní ìsàlẹ̀ ṣe bí ó ti wí. Ó fà á lulẹ̀ wéréwéré, ó gba ipò rẹ̀. Bí ó ti jókòó sí ipò onítọ̀ntán, àfi rírí tí a rí ejò ńlá kan tí ó ń yọ orí bọ̀, tí ó lọ́mọ ọkùnrin yìí. Wéré ó pa á wéré, ó sì gbé mì. Bí ó ti gbé mì tán ni èṣù dáhùn, ó ní, ó fi èrú gba ẹ̀bùkún, kò dúró gba ẹ̀bùkún. A bá tún lọ. Kò pẹ́ púpọ̀ o. A dé ilé mìíràn. A rí obìnrin arẹwà kan tí ó dára púpọ̀. A sì rí ọkùnrin kan tí ó dúró tì í. Bí a ti dé ibẹ̀, èṣù wí fún obìnrin náà, ó ní, ṣiṣẹ́ rẹ kí n rí ọ. Bí ó ti wí báyìí, ṣe la rí obìnrin náà tí ó rẹ́rìn sí ọkùnrin tí ó dúró. Ó ní, kò sí ọkùnrin mìíràn láyé tó dára tó ọ, kò sì sí ẹni tí mo fẹ́ràn tó ọ lóde ayé títí dé ara ìyá àti bàbá mi. Fi ẹnu kò mí lẹ́nu, olùfẹ́ mi ọ̀wọ́n jùlọ. Bí ó ti wí báyìí, tí ọkùnrin yìí fi ẹnu kò ó lẹ́nu, kò jẹ́ kí ọkùnrin náà gbé orí kúrò lẹ́nu òun. Ó dì mọ́, ó fà á lọ, ó sì fà á dé ibi odò jíjì kan. Ó fà á jù sínú odò. Odò gbé onítọ̀hún, ó gbé lọ o pátápátá. Èṣù tún sọ̀rọ̀, ó ní, kò mọ̀ pé ìfẹ́ ojú ló ní sí òun. Ó fi ara rẹ̀ sílẹ̀ fún obìnrin àjèjì láti gbé lọ sínú odò. Ìgbà tí a tún dé ibì kan, a rí àwọn ọkùnrin mẹ́ta, a rí àwọn ọkùnrin mẹ́rin. Ìgbà tí èṣù dé ibẹ̀, ó ní, ẹ ṣe bí ẹ ti ń ṣe. Bí ó ti wí báyìí ni àwọn mẹ́ta mú ẹnì kẹrin tí wọ́n kó ọwọ́ rẹ̀ sẹ́yìn, tí wọ́n fún un lókùn dẹ́ndẹ́n. Lẹ́yìn náà wọ́n kó ohun ìní rẹ̀. Ìgbà tí wọ́n tún ronú títí, wọ́n kúkú pa á. Kò pẹ́ tí wọ́n pa á tán tí àwọn ẹnìkan dé tí wọ́n mú wọn lọ. Kò sì pẹ́ tí a rí tí wọ́n yẹgi mọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó pẹ́ díẹ̀ ni a tún rí àwọn mẹ́ta yìí tí àwọn jáde níbòmíràn láti inú yàrá kan. Ó sì yálẹ́ni lẹ́nu pé ẹni tí ó ti kú tún dìde. Ṣùgbọ́n àfi ìgbà tí a rí tí ẹnìkan tún mú wọn, tí ó sọ wọ́n sínú epo gbígbóná. Lẹ́yìn èyí, èṣù wí pé, wò ó, àwọn ọlọ́ṣà jí owó olówó, wọ́n yẹgi mọ́ wọn nínú ayé. Ìgbà tí wọ́n tún dé ọ̀dọ̀ mi lọ́run, mo sọ wọ́n sínú epo gbígbóná. Èṣù bá rẹ́rìn díẹ̀ báyìí. Èyí sì ni ìgbà kínní tí a rí ohun tí ó jọ ẹ̀rín lẹ́nu rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a tún rí ní pàkúté èṣù ní ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò sí ààyè láti tò gbogbo wọn lẹ́sẹẹsẹ. Èṣù tún mú adéforítì lọ sí ibi tí ó pè ní òpópó ìyà ẹ̀ṣẹ̀. Ibí yìí ni wọ́n ti ń fi ìyà jẹ gbogbo ẹni tí ó ti ṣe ibi nínú ayé kí wọ́n tó fi ayé sílẹ̀. Ṣùgbọ́n èyí tí ó burú jùlọ ni pé wọn kò tún lè kú mọ́ o, kí wọ́n máa jìyà títí ṣáá ni. Ẹni tí a kọ́ rí, ó yanilẹ́nu púpọ̀. Ìránṣẹ́ èṣù kan ló jókòó ti ọkùnrin náà tí ó ń gbá èṣó mọ́ ọ lójú, tí onítọ̀hún ké ṣáá. Ẹnu ya adéforítì púpọ̀.
ṣùgbọ́n èṣù wí fún un kí ó má jẹ́ kí ẹnu kí ó ya òun, kí ó má sì ṣe káàánú rẹ̀. èṣù ní, o kò mọ bí ọmọ aráyé ti le tó ni. ẹni tí ìwọ ń wò yìí, ó ti yọ ojú ẹni 6 lóde ayé. ó ti pàṣẹ kí wọ́n yọ èékán ọmọ ìka ẹsẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá ẹni 6 láyé láì jẹ́ pé wọ́n ti kú. kò á yẹ kí o náà jìyà díẹ̀ ni. a tún rí ẹnìkan tí ó wà nínú ìkòkò irin. ìkòkò náà gbóná tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé gbogbo ara rẹ̀ pòó ló pupa dẹ̀dẹ̀. gbogbo ara ọkùnrin náà bó bòròkòtò ó ń ké, ara ń ta mí o, ara ń ta mí o, ara ń ta mí o. àánú rẹ̀ ṣe ni, ṣùgbọ́n èṣù kò tilẹ̀ sọ pé òun gbọ́ nǹkan tí ó ń sọ. ó wí fún adéforítì pé ẹni tí ó rí yìí, ó ti rán àwọ̀ ẹranko mọ́ ènìyàn lára lóde ayé. ó sì ti fa ẹni náà fún kìnìún pa jẹ. ó ti gbé ènìyàn sínú pósí láàyè. ó sì ti dín kí wọ́n kan pósí pa. ó gbé onítọ̀hún sínú pósí láì jẹ́ pé ó ti kú. wọ́n so okùn mọ́ ẹnìkan lápá àti lẹ́sẹ̀. àwọn ìránṣẹ́ èṣù méjì wọ́n fà á, wọ́n fi ra iná ìléru tó bẹ́ẹ̀ tí ó tóbi tí ó sì ń jó, tí ó gba gbogbo agbègbè ibẹ̀ lọ. ọkùnrin yìí ń ké, ṣùgbọ́n wọn kò fi sílẹ̀, bẹ́ẹ̀ ni kò kú. àwọn mìíràn wà tí wọ́n ti fa apá wọn kan ya kúrò lára wọn, tí wọ́n ń gbé kùkùté tí ó kù kiri, tí ẹ̀jẹ̀ wà bálabàlá lójú apá náà tí wọ́n ti fà ya, tí ojú egbò kò tí ì san, tí ẹ̀jẹ̀ kò dáwọ́ dúró, tí wọ́n rìn bẹ́ẹ̀ káàkiri. ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn ará ọ̀run àpáàdì ló ń jẹ irú oró tí à ń sọ wọ̀nyí. àwọn tí wọ́n ń jẹ irú ìyà burúkú báwọn ni àwọn tí wọ́n jẹ́ alágbára ní ìgbà ayé wọn, tí wọ́n sì lo agbára wọn láti fi dá ọmọ ẹlòmíràn lóró, irú èyí tí a ti dárúkọ gbogbo. adé ibì kan tí a bá ọkùnrin kan tí ó rọra jókòó ní òun nìkan, tí ó ń sọkún tí ẹnikẹ́ni kò sì ní agbègbè ibi tí ọkùnrin náà wà. ìgbà tí èṣù sì fi hàn adéforítì, ó ní, olówó pátápátá ni eléyìí nígbà tí ó wà ní ayé, ṣùgbọ́n kò fi owó rẹ̀ ṣe ẹnikẹ́ni lóore. ó lé gbogbo ènìyàn kúrò lọ́dọ̀ rẹ̀, kì í fẹ́ kí ẹnikẹ́ni súnmọ́ òun. nísinsìnyí ó ti kú, ó wá sí ọ̀dọ̀ mi. ó wá kí òun tilẹ̀ bá ẹnìkan sọ gbólóhùn ọ̀rọ̀ kan, ṣùgbọ́n kò rí. ó di 500 ọdún tí ó ti dé ibi tí ó ti wà ní ibi tí ó wà yìí láì sọ̀rọ̀ sí ẹnikẹ́ni. onírúurú ẹ̀dá ni ó ń jìyà ní ọ̀run àpáàdì. a rí bàbá tí ó yìnbọn pa ọmọ rẹ̀ láyé, ìyá tí ó fún ọmọ rẹ̀ ní oògùn jẹ láti fi pa ọmọ, àbúrò tí ó lu ẹ̀gbọ́n pa, àti ọ̀kẹ́ àìmọye ìwà burúkú gbogbo tí àwọn ọmọ ènìyàn ń hù. ẹ̀ṣẹ̀ pọ̀ láyé. ẹni tí ó bá fẹ́ mọ bí ọmọ ènìyàn ti burú tó, kí olúwa rẹ̀ lọ sí ọ̀run àpáàdì, nítorí ẹ̀ṣẹ̀ tí ẹnikẹ́ni kò lè fi ẹnu sọ tàbí kí ọwọ́kọ́wọ́ kọ sílẹ̀ fún àtìkà, ó wà nínú ẹ̀ṣẹ̀ ọmọ ènìyàn. ṣùgbọ́n inú èṣù pàápàá kì í dùn láti ṣe ibi. kò sí lè ṣe ibi láì jẹ́ pé ọmọ ènìyàn fún un ní àyè. òun pàápàá wí fún adéforítì, ó ní, adéforítì, inú mi kò dùn láíláí, kò sì lè dùn, nítorí èmi pàápàá ń fẹ́ fi ibi ṣíṣe sílẹ̀, n kò lè fi sílẹ̀ ní. ìbẹ̀rẹ̀ ni n kò ti tètè kó ara mi ní ìjánu. ṣe ni mo bẹ̀rẹ̀ ní ibi kékeré, ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni ìwà burúkú mi ń bí sí i, tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé lónìí yìí, tí ó ti tó 1000 ọdún sẹ́yìn tí mo ti ń hu ìwà ẹbí wọn nì, ó ti di àṣà mi gan, ó ti di oúnjẹ fún mi. èmi pàápàá mọ̀ pé ìwà tí mò ń hù kò lè ṣe mí ní àǹfààní, ṣùgbọ́n àti fi ìwà wọn nì sílẹ̀ kò ṣeé ṣe. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kì í ṣe ìgbà gbogbo ni mò ń rí ààyè láàrin àwọn ọmọ ènìyàn, nítorí bí ọmọ aráyé kò bá ti fi ààyè sílẹ̀, bí ó ti wù tí mo sa ipá tó n kò lè rí ààyè láàrin wọn. mo rántí ní àìpẹ́ yìí tí mò ń ti ọkùnrin kan kí ìjà bẹ́ sílẹ̀ láàrin òun àti ìyá rẹ̀ àti aya rẹ̀. ṣùgbọ́n ìwà alákọ̀ọ́rí obìnrin yìí tutù jù fún mi. bí ọkọ bá ti sọ̀rọ̀ líle ni òun sọ̀rọ̀ rírọ̀, bí ọkọ ti ń fajúro ni òun rẹ́rìn. ìgbà tí ó ṣe, ọkọ pàápàá lé mi kúrò lọ́dọ̀ ara rẹ̀, mo bá tún bá ìrìn kiri mi lọ. ìgbà tí èṣù parí ọ̀rọ̀ rẹ̀ yìí, adéforítì rí i pé àkókò ti lọ. ó wí fún èṣù kí ó mú òun lọ sí ọ̀dọ̀ àwọn lébìrà tí ó ń fẹ́, nítorí òun fẹ́ tètè padà. èṣù náà bá mú un lọ, ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wa nígbà tí a dé ibẹ̀ tí ó jẹ́ pé àwọn ẹranko ni a bá: kìnìún, àgbọ̀nrín,
ẹkùn, ìkookò, ẹfọ̀n, erin, màlúù, ràkúnmí, ẹṣin, àgùntàn, ewúrẹ́, kẹ́tẹ́kẹ́tẹ́, ajá, ológbò, èkúté, òkété àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ìgbà tí èṣù dé ibẹ̀ tí ó na ọwọ́ sókè báyìí tí ó ní kí 12 nínú wọn jáde, ṣe ni a rí tí àwọn ẹranko wọ̀nyí yí padà tí wọ́n di ènìyàn. ó fi 12 nínú wọn fún adéforítì. ó tún rẹ́rìn kékeré báyìí. ó ní, èmi ni mo sọ wọ́n di ẹranko. mo ti mú wọn kúrò ní ipò ènìyàn. wọn kò gbọdọ̀ kúrò ní ibi tí ó ti rí wọn yìí. mò ń lò wọ́n fún iṣẹ́ yíṣe ni. lẹ́yìn èyí ó ní, ẹ padà sí ipò yín. wẹ́rẹ́ ni gbogbo àwọn ènìyàn wọ̀nyí tún yí padà tí wọ́n di ẹranko, àfi àwọn 12 tí ó fi fún adéforítì ni adéforítì mú wá sí ilé rẹ̀. báyìí ni a rí bí ọ̀run àpáàdì ti rí o. ibi burúkú ni. pẹ̀lú ayọ̀ ni àwa náà fi padà bọ̀, nítorí ṣe ni gbogbo ibẹ̀ ń rùn ṣù. kò sí nǹkan kan tí ènìyàn rí tí ó bá ní lójú mu. kò sí orin kíkọ, kò sí ẹ̀rín, kò sí kí ẹnikẹ́ni bá èkejì rẹ̀ ṣeré. ìbànújẹ́ kún ibẹ̀ dé ẹnu. bí a ti padà dé àjùlé ọ̀run tí a ṣí fìlà rí orí wa, tí ìyá adéforítì wá tí adéforítì ń jíṣẹ́ fún un, ní ọkùnrin arẹwà aláṣọ funfun kan wọlé. àṣé ìránṣẹ́ olódùmarè ni. bí ó ti wọlé ni a rí i tí ó bá adéforítì sọ̀rọ̀ ní èdè kan tí àwa kò gbọ́. àfi ìgbà tí ó sì máa jáde tí ó jọwọ́ sí apá kan báyìí tí a dédé wo ibi tí ó jọwọ́ sí tí a rí ogunlọ́gọ̀ ohun èlò iṣẹ́. ìgbà tí ó lọ tán ni adéforítì sọ fún wa tí ó wí pé ìránṣẹ́ olódùmarè ni, àti pé ṣe ni ọba ọ̀run ránṣẹ́ wá sọ fún òun pé òun kò gbọdọ̀ jẹ́ kí àwọn lébìrà tí òun mú ti ọ̀run àpáàdì wọn nì dé ibi ilé ìgbéga ọ̀run rárá o, nítorí ìránṣẹ́ èṣù kò gbọdọ̀ dé sàkání ọlọ́run ọba. ó tún wí pẹ̀lú pé gbogbo àwọn èlò tí a rí wọn nì, ẹlẹ́dàá pàápàá ló fi wọ́n ránṣẹ́ o. àwọn ni idà ìṣẹ́gun, àáké ìṣẹ́gun, ọkọ́ ìṣẹ́gun, akèǹgbè ìṣẹ́gun. ó wí pẹ̀lú pé nísinsìnyí tí òun ti rí ohun èlò wọn nì, a kò ní bá òun ṣiṣẹ́ náà mọ́. kí a bá òun lọ síbẹ̀ ní ọjọ́ kejì kí a wá lọ wòran ni. ìgbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́, a lọ ó di ibẹ̀. bí adéforítì bá sì ti mú àdá yìí tó fi gé ewéko kan, ṣe ni àdá sá jáde lọ́wọ́ rẹ̀. tí àdá máa tìkára rẹ̀ ṣiṣẹ́ lọ, bẹ́ẹ̀ náà ni àáké o, bẹ́ẹ̀ ni ọkọ́, bẹ́ẹ̀ ni akèǹgbè. kí a má ṣáà fa ọ̀rọ̀ náà gùn lọ títí wákàtí kan ní ilé náà. gbáà adéforítì ó ti bá òkè ọ̀run lọ. ilé yìí ga tí n kò rí irú rẹ̀ rí. ó lẹ́wà rékọjá ààlà, kò sì sí ẹni tí ó lè ka iye yàrá inú rẹ̀ tán. lẹ́yìn èyí a padà bá ilé adéforítì lọ. ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé ìgbà tí mò ń sọ̀rọ̀ ọjọ́ kejì, ọjọ́ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwa tí a jẹ́ ọdẹ ni à ń kà á bẹ́ẹ̀. ìgbà tí ó bá pẹ́ títí tí oorun bá kun ni, tí a sì tún jí ni àwa ń pè ní ọjọ́ kejì. ṣùgbọ́n adéforítì àti ìyá rẹ̀ kò ń sùn rárá o. ilẹ̀ kì í sì ṣú ní ibẹ̀ pé kí ènìyàn dédé rí òkùnkùn. ṣe ni gbogbo ilé mọ́lẹ̀ títí ọjọ́ ayé, láàárọ̀, lálẹ́ àti lọ́gànjọ́ òru. ìgbà tí ó tó bí ọ̀sẹ̀ kan tí a ti dé ibẹ̀, mo wí fún ìwìn ọ̀rẹ́ wa yìí pé a fẹ́ máa lọ sí ìrìn àjò wa. ìgbà tí ó sì ti kí wa dáadáa, tí ìyá rẹ̀ náà sì ti súre fún wa tán, ni ó ṣí ilẹ̀kùn kan báyìí fún wa. jíjáde tí a jáde, ojú ọ̀nà òkè ìrònú ni a jáde sí o, ní ibi tí a kọ́ rí i. níbi tí a ti kọ́kọ́ rí ibẹ̀ náà ni a tún padà sí. tó ibi tí a fi igi rẹ̀ gún lónìí rèé fún tọ̀sẹ̀ yìí lágbára ọlọ́run. tó bá wá di lọ́sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ Wednesday láago 8 alẹ́ ẹja tún pàdé bákan náà lójú òpó ayélujára yìí lórí YouTube OMISOPE OLANIYI. ẹja pàdé ń bẹ̀, ẹja comment ká like ká share, ẹja gbìyànjú ká báwọn èèyàn sọ ń pa ẹ̀, ẹja kíkiní orin jìnnà díẹ̀, ẹ subscribe sórí channel wa kẹ́yìn náà tẹ̀lé wa. adúpẹ́ lọ́wọ́ yín o, iná ò wá ní tọwọ́ yín. ibi tẹ́ ẹ ti ń mówó lágbára ọlọ́run, àbùdíntolókun àbùdíntolọ́sà, owó ò ní wọ́n lé yín. ọmọ onífẹ̀ẹ́ àbùrẹ́, ọmọ adádé owó rẹ mọ́, ọmọ olódò kan ò tẹ́rẹ̀, ọmọ olódò kan ò tààrà. odò tí ń ṣàn wéréke yá ọmọ ṣàn wéréke, ó dẹ̀kúnlẹ̀ ọ̀nilẹ̀ ó dàbàtà. onípele ò gbọ́dọ̀ múnú lé wa, ìran alábàjá wọn ò gbọ́dọ̀ buwẹ́sẹ̀.
àwọn oníṣọ̀bọ̀rọ̀ báyìí ní òmùdó náà gbẹ́ndé bàbá tó bí mi lọ́mọ Omiṣọpọ̀ Ọláníyì mo ń relé bàbá tó dá tó bí mi títí ìgbà míì tá a mọ̀ pàdé Omiṣọpọ̀ Ọláníyì mo ń relé bàbá tó bí mi lọ́mọ títí ìgbà míì tá a mọ̀ pàdé ire o ire lọ́ọ̀dẹ̀ yìí.